Efcc gbé kọmíṣánná lọ sílé-ẹjọ́. Páńpẹ́ òfin tó tako ṣíṣe okòòwò àìbófinmu àti títa àtàrẹ òbítíbitì owó ilẹ̀ òkèèrè ti mú kọmíṣánná fétò ìdájọ́ lásìkò ìṣèjọba gómìnà Babátúndé Fáṣọlá nípìnlẹ̀ Èkó, amòfin àgbà Ọlásùpọ̀ Ṣàṣọ́rẹ́. Ọkùnrin náà sì ti ń káwọ́ pọ̀nyìn rojọ́. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ní Economic and Financial Crimes Commission (EFCC) wọ́ ọkùnrin ẹni ọdún méjìdínlọ́gọ́ta náà lọ ilé-ẹjọ́ gíga àpapọ̀ kan tó fìkàlẹ̀ sílùú Ìkòyí nípìnlẹ̀ Èkó lórí ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀. Lára àwọn ẹ̀sùn náà ni pé lọ́jọ́ 18 oṣù kọkànlá ọdún 2014 àfúrásì ọ̀daràn yìí sanwó tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún owó dọ́là Amẹ́ríkà fún Olúfọlákẹ́mi Adélọ́rẹ. Owó bébà ló fi sanwó ọ̀hún dípò tí yóò fi lo báńkì. Wọ́n ní ọ̀gbẹ́ni Àwálù Hábù kan ló fi rán. Ọ̀gbẹ́ni Wálé Adébọ́dẹrìn náà sì mọ̀ nípa ẹ̀. Bákan náà ni wọ́n ló tún kó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún owó dọ́là míì fún Ikechukwu Ògúnnì. Ọ̀nà àìtọ́ ló sì gbà sanwó ọ̀hún. Wọ́n láwọn ẹ̀sùn yìí tako abala kìíní, ìkẹrìndínlógún, ìkejìdínlógún àti ìkejìdínlọ́gbọ̀n ìwé òfin tí wọ́n fi de okòòwò àìtọ́ àti kíkówó rẹpẹtẹ kiri. Àmọ́ nígbà tí adájọ́ Chukwujekwu Aneke béèrè lọ́wọ́ olùjẹ́jọ́ náà bóyá ó jẹ̀bi àbí kò jẹ̀bi, ó lóun ò jẹ̀bi. Agbẹjọ́rò EFCC ọ̀gbẹ́ni Bala Sanga sọ pé kí wọ́n jẹ́ káfúrásì náà máa lọ sí àhámọ́ àwọn EFCC títí tó fi máa parí ìgbẹ́jọ́ rẹ̀. Ṣùgbọ́n lọ́ọ̀yà olùjẹ́jọ́ amòfin àgbà C.A. Kandi Johnson tó léwájú fáwọn amòfin àgbà mẹ́ta míì, Muiz Banire, Adéṣẹ́gun Adébọ́lá àti Ṣíjókè Òkòkì, rọ ilé-ẹjọ́ láti ṣíjú àánú wo oníbàárà wọn kí wọ́n fààyè béèlì sílẹ̀ fún un lórúkọ ara ẹ̀ torí èèyàn tó gbajúmọ̀ láwùjọ ni. Wọ́n ní kò sẹ́ni tó mú un ní tipá láti wá sí kóòtù. Wọ́n ní òun ló fẹsẹ̀ ara ẹ̀ rìn wá sí kóòtù, ó sì dé lásìkò, àti pé gbajúmọ̀ ni oníbàárà wọn, kì í ṣe ẹni tó lè sá lọ. Wọ́n tún rán adájọ́ létí pé ní gbogbo ìgbà tí EFCC fi ń ṣèwádìí, afurasí yìí ò dà wọ́n láàmú bí wọ́n ṣe ń pè é ló ń jẹ́ wọn tó sì ń dáhùn ìbéèrè wọn. Torí láti bí ọdún 3 sẹ́yìn ni ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn náà kọ́rọ̀ tó di tilé ẹjọ́ báyìí. Agbẹjọ́rò olùpẹ̀jọ́ náà lóun kò tako fífún afurasí yìí ní bẹ́ẹ̀lì, ṣùgbọ́n tòun ni pé ìgbàkúùgbà tí wọ́n bá sún ìgbẹ́jọ́ sí, ó gbọ́dọ̀ yọjú, kò gbọ́dọ̀ sí àwáwí kan. Adájọ́ ní nígbà tóun wo ọ̀rọ̀ ọ̀hún sọ́tún sósì, ìpinnu òun ni pé àwọn yóò yọ̀ǹda bẹ́ẹ̀lì sílẹ̀ fún afurasí yìí láti máa tilé wá jẹ́jọ́ torí òfin sọ pé afurasí ṣì ní ọ̀daràn kan títí dìgbà tí ẹ̀rí bá fẹsẹ̀ múlẹ̀ pé ọ̀daràn ní lóòótọ́. Látàrí èyí, wọ́n fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún Ṣàṣọ́rẹ́ ní mílíọ̀nù lọ́nà 50 náírà àti onídùúró kan tó ní iye owó yìí kan náà lọ́wọ́. Kì í ṣe onídùúró lásán o, ẹni náà gbọ́dọ̀ ti dé ipò dàrẹ́kítọ̀ àti akọ̀wé àgbà tí wọ́n ń pè ní permanent secretary lédè léèbó, ó sì gbọ́dọ̀ ṣì wà lẹ́nu iṣẹ́ ọba. Bí kò bá rí àwọn wọ̀nyí, wọ́n ní kó sì máa lọ gbatẹ́gùn àlàáfíà láhàámọ́ EFCC náà. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.